Ivia donuzomo wabowe wabava wabuta wabere na erekai. Wabedene na wabegwe na erekai wabe na ne de Monday. No ikpede anya giuki ukpu. Ade maveri vaine akmomusa. Meno Iyenukokomon eke amakone wagbanwa. Ivia do ya do ne matakpa. Wosunu dama ivia do. Wosunu dama ivia do. Gaminero egbe ogari komi. Aminero egbe ogari komi opa. Aminero egbe ogari komi. Aminero egbe ogari komi. Amega gbupa fe ibaga gogo kia. Iba majero oga se gbogyo ma dobe. Uwure gbagmoge wu. Aminero egbe ogari komi opa. Bọ́ọ̀lọ́ riviedo. O eni muwa. Iyo pana me. O eni muwa. Na bie mi memi ma no emi mu. O eni muwa emi gbugwagbe. Oriri gbekuwa. Emi gbugwagbe. What's your why so? Nivea den social media name na gbugwagbe. What's here? Wagwagbe na. Wagwa koyo kore wagwa konya wioka. Wioka kere. No keke na gboya no ni afi. Why je Sharon we go? We wa do tamu waya. Wa jokanis. Wa sokani anori akare nika. Wa sokani ane gbe okwa weke no je. Oh God. Oh, edibi edoji asaloboa. Oh. Amine kajo teme. Gari suwune Ari suwune Wa gbina nya okara. Waga mo balo were gbe jije gbe. Waga mo balo jije gbe. Waga mo balo je tiyan egbe. Waga mo balo je tiyan egbe. Waga mo balo je ma egbe. Waga mo balo je dono bi na egbe. Eri wa je aviedo. O wa mu me o. Emi asunu aga mi reta. Denu gwagwaja kwegwe oga ebe nu gwaja gwe ki ana no. Eri wa je a. Jona kaka bota. Amine ka jo. Dose ne. Uga ongi wu. Sofanu gbe okoto. Agbon ga temi ni ma ulele me. Ami ao. Geri meteye. Ruda. Amamtayunu. Oimi ga lati didi ene o. Abegian. Digon wagwalo we mitia. Eri waje a. Ara we gbaru we gbe ami no fona o. Gebe agbona afi egbedelegbe.
no ya dame o. Eri waja yedo. E social media mwere. Waga gbina. Waga gbina. Waga mi view. Wa mi ero wa oh God. Eri waja yedo. Kadero ade wa ya get egbo wa back ya. Amen. Iyenukokomon do no wa de na. Kadero ade wa. Eri waja. Yes. Agwe no digi ago ni sin wai. On awe go gari yeke. Eri wa ni bi edoje a. Gwa gbinaji. Eku emugwa. O emugwa. Eku emugwa. A o wa na. Wa se a e ni gbe oko. Me no mana gbu wa gbe na. Wa ge gbe oko un ero wonu layin. Wa ge ori ye soto. No ya koke mono se ani. Wa ge ori eti an soto. Eya mu gbina we no yo bo ije me ege no na ara gbon waje dani o wori e phone de then wa ya re social media na o wi Sharon o ri Google ave la Sharon, how are you? Well, yeah, fine babe. Oro a ni na je be o wari o boyan ekun re o eni ka o ano wa jari go wa ga igbina nya wa ya o gbugwa ge o oga obi ugwa ogwu benyana oga ati wa nekere ogwu omo ga gwo ma oba lo so posi ai o wi bi eto imate oni gun ajere na kederi o ate agbobo gbunu iye to ga gbuna iya ga mwe picture ogwu gan iya ga mwe picture ogwu gan iya ga mwe picture wa we ni je wo a no no ke ni bi je ero no ne ke ni bi je ero ọmọ mo ne tuwen no ebe no je ero wa ku ga gege wa ku ga gege ari osu hune ina lenu uto me ima ya wa kian ma ya fe kine gbe na ikenu wa je wa we wa ya wa pe won so wa je wa we man iye do state iye ti ati iye do ya ima ni waje aduro ni waje dori aduro buwe mana èmi gbúwà gbé wọ́n pè kónú wàgọ̀ àlọ́ èmi gbúwà gbé Iyenukokomon tó ti gbọ́ ẹ̀yìn wáyà wà láwòwò iye tọ̀ nẹ́tò iye tiẹ̀ tó iye kànáà nẹ́tò ìdójà ẹ̀yìn wáyà wà gẹ́ ìgbìnà yẹn Sharon nọ́mà ẹ̀mí ẹ̀ ọ̀ ẹ̀tí gbìnìgbìnà náà wà ẹ̀mí náà gbé gbìnì wọ́n á gbé gbìnà yẹn wíyà ọ̀kà náà wà gẹ́ gbìnà yẹn wà gẹ́ mẹ́bí kú ẹ̀. She so rest in peace. Okpamen ọ̀nà dọ́dọ̀ yìí ni ìyẹ́ ìdàgbọ̀n ṣù.
èmi kú wa pé èmi pí ẹ̀tọ́ pé wá wà gbìnà bí yẹrẹ pains etí wẹrẹ pains ìmọ̀nà bí ẹ pàápàá evuga mọ́ ní ìvìẹ náà ẹ̀ vẹ̀ ní àkàvìẹ bí yẹn lọ ẹ̀ náà wà dùn ẹ̀ nòbí ọ̀kan náà wà yà pa dẹ̀dẹ̀ náà sí etí ẹ̀ dẹ̀ sátọ̀dẹ̀ ẹ̀ náà wà kẹ́dẹ̀rì àdé wà dùn ẹ̀ wẹ̀ àwọ̀ mu àmì náà máa dùgbé bàbá àbẹ̀ lazy youth wà dánigbe àdánigbe ọ̀sì ẹni wà gé àdánigbe wọ́rìrì àjẹ́ kẹ́nọ̀wó kánà kẹ́nọ̀ wà yà sùnú kẹ́dẹ̀rì àdé ọmọ náà gbọ́n náà wà mú ẹ̀vì ọmọ yín àmà ẹ̀wẹ̀ wà wàrú èmi jà èpì chukwu gà yà fẹ́ nùbí ẹ̀rẹ̀ viọ́lẹ̀ wà yà sọ́lẹ̀ yàrá dà wà díjì ńlẹ́rọ ọ̀wọ́ nọ̀ láyìn. ìjẹ́bẹ̀ ọdún ẹ̀dín wòkà ẹ̀rí wà jẹ́ à ẹ̀rí wà jẹ́ à ọmọ yà kẹ̀kẹ́ ní wà yọ wà náà dì à ẹni ká ọwẹ́ tá a gbà wà gbàmọ̀ kọ̀kọ̀ náà kọ́ máa jó ọ̀tọ̀ nẹ́dọ̀bẹ̀ jẹ́ nẹ́dọ̀wẹ́ tá a gbà wà gbàmọ̀ kọ̀kọ̀ náà kọ́ máa jó èmi wà gbọ́ ọ̀gá màgùn èmi wà gbọ́ ọ̀gá màgùn èmi wà gbọ́ ọ̀gá màgùn wà gbẹ̀mí èsì ọ̀ màgùn wà gbẹ̀mí dán màgùn a ká gbà wà gbàmọ̀ kọ̀kọ̀ náà kọ́ máa jó ọmọ náà gbọ́ wà máa hàn jẹ́ wà gbé náà yà ẹ̀ gbọ́ wà ọtí wà ọ̀bí irú wà ọ̀bí jù wà má gé orin yẹ sótọ̀ wà má gé orin ẹgbà ẹ̀ sótọ̀ wà má gé gbé ọkìn yẹn pàápàá wà wà gà pítsọ̀ ẹ̀ wà gà mọ̀ pítsọ̀ owó kan ládìá ẹ̀ rí wà jẹ́ à wà má mìíràn gó wà gùn àìkú ẹ̀mú wà tó bù wà gùn ẹ̀gbọ́ wà gùn ìgbògi wà eka giwa wobo giwa afema giwa nchi giwa isoko giwa kalaba giwa ansa kpakpaya giwa amani wajina ijo giwa amani waye ibi shakiri iya giwa hey aveni kono baba bọ́ọ̀kù ìkọ́nù wà gbà lọ́nà yìí ìmáwọn ẹ̀ o ìnáná mi gbàgárọ̀ ọgbọ̀n àmà yà wí ya àmà ìwé wọ̀ sínsìn mímọ́ tẹ́ dáadọ́ rẹ̀ láì rìváìsì ni ná gbé 50 years wà gbọ̀n ẹ̀ káwé rẹ̀ gbé rẹ̀ tó gbé 50 years of age báyìí wẹ́nu gbàgbà jẹ́ náà ná gbé 30 years ní wà gbọ̀n ọ̀ lérùn na gwaligele na obviously you are no we gbe 60 years na ka we gbe leru no we gbe do gbe 60 years by bo se e agmoda ni ka do aneji to ta do ayoji to ta wa nwa ni gbowa wa do na ni wa be de video yo wa be lo ye e de agbo wa be vie picture of e ladia ai munu wa move na yes. Hey. Wà ó ní gbogbo à. Wà má ga àgbó wọn sá ayọ̀ bọ̀ bàbá wọn mà. Wà ó ní gbogbo à. Wà má ga àgbó wọn sá.
ayo baba baba wa ma ge uwu na ore igbagbon ya wa o ne gbuwa gi wa o agbon ya kibo a o ni gbe ó ga ò torí ọlọ́run ó ń wá mú ẹ o èdèdè máa dédé dì wọ́n máa dí wọn ọwọ́ kan máa wọ́ kan ọgbọ̀bọ̀ gbúnu na wàlà ọ́ ìdóyìn wà ìrìn àjẹ wàlà àwòwò wà gègbè ọkọ̀ mọ́ wà gègbè ọkọ̀ message to Edo people wà gègbè ọkọ̀ ẹ̀ wà gègbè ọkọ̀ ẹ̀ bò dọ́ lórí yẹ́yẹ́ sọ́tọ̀ wàlà àwòwò wà á jáde gò. Why jari go? When me ni bi ka ku o ze kon ze basai we. Ege o ege ken ze bai. O wa ze kon ze basai we. O wa ri o salo wunu kwara kwara. Okay lion. Why jari go? Why ye Sharon ri go? Why jari go nu gboluko ya su wa o. O pa ya e bori e wa e we gbe. Ekpaya borie oriogozi ya balile awana gao ma ake obiao